kí ló dé tó ṣe pé àwọn ọmọ spiritual children yìí ló ń da Nàìjíríà rú lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ lọ sí EFCT, he is a pastor. Èmi ẹ fi olè tó kó gbogbo owó tó jí gbogbo treasury redeem ni. Ẹ lọ bá eléyìí tó ń pè rẹ̀ ní kí lọ bọ́dà báyọ̀ ọ̀nà nùgà tẹ wá tẹ wò tẹ dànù lẹ̀ kọ́ wá dànù lé yín rú torí ọmọ Ìjẹ̀bú-Òde nìyí ilé ìfìṣègbè alẹ́jẹ̀ ti wá nítorí politics tẹ dákẹ́ ẹ̀jẹ̀ ń wú àwọn kọ́líìgì tó ń dànù lé yín rú ẹ̀ ń wú ọmọ sùúrù lérè tó wọnú inú Ìjẹ̀bú-Òde wá tó fi wá dàbẹ̀rù ẹ̀jẹ̀ dákẹ́ pásítọ̀ ní bọ́dà báyọ̀ eléyìí tó kó rẹ̀ ní. Àǹtí Yétúndé ṣe rí gbogbo àwọn tó jẹ́ Ọ̀nànúgà yẹn ìdílé ìyá wọn ni wọ́n ti lọ jọba ò kì í ṣe ìdílé bàbá wọn ìdílé ìyá wọn ni wọ́n ti lọ ẹ má mú wọn mọ́ra wọn ẹ má mú wọn ra wọn. Ẹni sùúrù Mr. Giwa ìdílé màmá o ìdílé bàbá o they are Fusheguwas wọ́n dẹ̀ ní candidate tí wọ́n tó gbé jáde right so please I know what I'm saying. Ẹni tó fẹ́ kí ilé bàbá ẹ̀ kó tòrò tó fẹ́ kí ilé ìyá ẹ̀ kó dàrú sọ́mọ gidi nìyẹn. Knowing full well pé ṣé mo lè béèrè question lọ́wọ́ yín. Mi ò tí ì sọ̀rọ̀ tán so ẹ̀ nílé ìbéèrè question lọ́wọ́ mi. No, mo kàn fẹ́ sáré béèrè nǹkan kan nǹkan ìkéré náà ni. Ẹ máa ní sùúrù kí n ṣe tán. Ẹ máa ní sùúrù kí n ṣe tán ní sà. Àdúgbò wo náà ti ń kálé 2.8 million. Ẹ máa ní sùúrù kí n ṣe tán. So bí mo ṣe ń sọ̀rọ̀ mi lọ ṣá, as I'm saying, bí mo ṣe ń sọ̀rọ̀ mi lọ, bọ̀dà Báyọ̀ dẹ̀ jókòó, ẹ̀jẹ̀ ń wò wọ́n dọwọ́ rú mọ́ yín nínú ọ́fíìsì bẹ́ẹ̀ yẹn, ẹ̀jẹ̀ sọ kọ̀kọ̀. Redeem náà nìyí. A padà sọ́dọ̀ DSS yẹn náà, redeem ni dédé kí lè ṣe pé dédé ẹdú redeem ni ẹ wo gbogbo àwọn tó surround Tinubu virtually almost all of them. Our ministers yẹn mi ní gbogbo wọn but virtually almost all of them redeem ni wọn ẹ̀yin lè jẹ́ ń dá gbogbo nǹkan rú báyìí. Bàbá Adeboye ṣé táìmù ò tó ẹ tún wo ọmọ ẹrú kúkú Tinubu tó bọ́ síta tó sọ̀rọ̀ ẹ̀ di pásítọ̀ lọ́sàn-án òru kan. Ṣé àsìkò tó kẹ́ call everybody to order? Ṣé àsìkò tó wọ́n jẹ́ kí yín pé ń da Nàìjíríà rú and you continue to do it? Ẹ lè bá àwọn ọmọ yín wí. Ẹ ti bà gbogbo brand yín jẹ́ everywhere tí redeem bá ń lọ sí wọ́n criticize redeem wọ́n bú redeem ní ẹ̀yin gan nípasẹ̀ yín ẹ̀ jẹ́ kó máa tọwọ́ bọ Ọlọ́run lójú. Pé God is not real. Báwo ló ṣe máa jẹ́ ọmọ ẹrú kú wà tún bọ́ sórí pulpit wà tún máa preach? Báwo ló ṣe máa jẹ́ ọmọ ẹrú kú ìwọ yìí kan náà ó sọ wọn pé ẹni pásítọ̀ ìwọ yìí kan náà ló lọ gbówó lẹ̀ ní Aso Rock? Ṣé gbogbo nǹkan tó ń teach àwọn members yẹn nìyẹn? Ẹ jẹ́ ká bára wa sòótọ́ náà ṣé nǹkan tó ń teach members yìí nìyẹn? Ṣé criminality kan lẹ fẹ́ gbé wọ ní Ìjẹ̀bú-Òde yẹn báyìí? Show nǹkan lẹ fẹ́ gbé wọnú Ìjẹ̀bú-Òde. And that will bring me back to Dapo fúnra rẹ̀. Torí àwọn findings mi kan ṣì wà kò tí tó time láti sọ. Tásìkò bá tó àwa sọ. Ó ṣe gbogbo nǹkan nìyẹn máa ń dà sílẹ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ yẹn. And that will bring me back to Dapo fúnra rẹ̀. Dapo ọmọ Rẹ́mọ ni ẹ́ ọmọ Ìpẹ́rù ni ẹ́ Ìpẹ́rù ìlú ẹ̀ yẹn ẹ yọba tì. Tí wọ́n bá ní dọ̀dọ̀dọ̀dọ̀ fẹ́yìn post ọmọ àgọ́ òwòye má gbàgbé gbogbo ẹjọ́ play wa ni o Ìjẹ̀bú North East ń play wa ẹ̀yin Rẹ́mọ náà tún play wa. Kí lẹ̀ ń wá ní Ìjẹ̀bú-Òde? Kí ló dé tó ṣe lọ yìn post ikú yẹ kó gbé lọ sí ìlú Ìpẹ́rù? Lọ́ba ń bẹ̀ náà ẹ sì ń jà ọ̀rọ̀ ọba ẹ sì ń jà dẹ̀ní ẹ sì struggle. Kí ló dé? Nítorí pé àwọn èèyàn ẹ náà wọ́n kọ́ ó fẹ́ dictate fún wọn jẹ́ kọ́. Ìlú ẹnìyẹn o. So why Ìjẹ̀bú-Òde? Why tó ṣe fẹ́ kú lọ́rọ̀ Ìjẹ̀bú-Òde? Dàpọ̀. Why tó ṣe fẹ́ kú lọ́rọ̀ ó gbé airport lọ ó fi gbogbo capital lẹ̀ ó fi gidi ó fi Ìjẹ̀bú-Òde lẹ̀ ó fi capital lẹ̀ ó lọ sí ìlú ránhunránhun yẹn Ìpẹ́rù ó gbé odidi airport lọ síbi bẹ̀ láti ìgbà tó ti gbé airport síbẹ̀ ta lẹni tó wá bẹ́ẹ̀ lo airport sí? Is that not wastage? Ta lẹni tó lo airport yẹn? Ta lẹni tó fly láti bẹ̀ ju wọ́n nìkan lọ? Ìwọ nìkan ló ń fly láti bẹ̀. Téèyàn tó jẹ́ ẹni tó ń criticize yẹ wàá máa complain wàá máa sọ̀rọ̀ wàá máa fi DSS máa dé wọ́n kiri. Oh, fake anybody criticize eh? Why did you come into politics then if you don't want to be criticized?
kábàárà wa sọ òótọ́ síbi tó tọ́wọ̀ náà ó run Ogun State down ó tún fẹ́ run síta Àwùjalẹ̀ down ó rò bá ipa máa fún ẹ láyè ọdẹ ló pe wá ní sórí bẹ́ẹ̀ pa máa fún ẹ láyè ó rò bẹ́ẹ̀ pé wà ń dúró de àwọn afọbajẹ individually àwọn ọmọ Ìjẹ̀bú olúkakú ti ránṣẹ́ wọ́n ti lọ ń wá solution sọ̀rọ̀ ara wọn ìyẹn dẹ̀ ló máa burú jù nígbà tí iná bá jáàmù irin ó máa gbóná kú ni and you know what I mean mi ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ iná ń jó burúburú ẹgbẹ́ irin síbẹ̀ tó bá gbé iná àti irin pọ̀ ó mọ kó tó máa ṣẹlẹ̀ sí irin yẹn ni. Auntie Maureen, I rest my case here. Ma tún padà wá tí bá tún ní anything tí mo fẹ́ contribute but ìwọ̀nba díẹ̀ tí mo find out ó ní mo sọ jáde yẹn pé ọwọ́ last minute owó pàwọ̀dà bọ́ owó yẹn jẹ́ ṣe pàwọ̀dà báyìí ni wọ́n kó gbogbo kíní lọ síbi bẹ̀ òdàpọ̀ ọ̀dà wọn kọ́ kó lọ síbẹ̀ ní Monday yẹn ó expect wọn pé kó announce kúyẹ̀ torí owó tó ti pàwọ̀dà ó ní ó expect kó announce kúyẹ̀ nígbà táwọn yẹn kọ̀ tó announce kúyẹ̀ ní gbogbo yẹn bẹ̀rẹ̀. And another thing is that a gbọ́ pé àwọn afọbajẹ wọ́n lọ ṣe meeting ọkọ̀ wọn lọ sí hòtẹ́ẹ̀lì lẹ́kọ̀ọ́ wọ́n lọ ṣe meeting ní last week tó ẹ̀yin afọbajẹ ẹ bọ́ síta kẹ́ wá sọ meeting tẹ́ lọ ṣe lẹ́kọ̀ọ́ last week ẹ wá sọ nǹkan tẹ́ lọ ṣe ń bẹ̀ tẹ́ fi gbogbo Ìjẹ̀bú Òde lẹ̀ tẹ́ fi gbogbo Ògùn State lẹ̀ tẹ́ wá gbéra lọ sẹ́kọ̀ọ́ tẹ́ lọ ṣe meeting wọ́n fẹ́ mọ àbọ̀bá meeting yìí tẹ́ ṣe ẹ wá sọ fún wa àwa ọmọ Ìjẹ̀bú we want you to carry us along kí ló ṣẹlẹ̀ nínú meeting yẹn bàbá kúkú ẹ wà lára àwọn tó lọ ẹ bọ́ síta kẹ́ wá àdírẹ́sì àwọn ọmọ Ìjẹ̀bú ẹ ṣeun gan ni. Àǹtí Yétúndé ẹ má gbàgbé question mi o mo ní pé àdúgbò wo náà ti ń ta ilé ní $2 million ní New York. ṣé ẹni gbogbo ẹni data boy sí wọ́n brother mi àti kó ti tó kẹ́ ó yá ó ra lé ní US kò sẹ́ni tí ó mọ̀ pé àwọn ọmọ yẹn cash down so gbogbo investigation tó ń lọ lọ́wọ́ wọ́n gbọ́dọ̀ ṣàlàyé ibi táwọn yẹn ti rí owó yẹn tó sọ cash down ọmọ méjì obìnrin méjì ọmọ mẹ́ta ni rẹ̀ mí bí o ṣùgbọ́n at least ọkùnrin yẹn gbé orí ara ẹ̀ pamọ́ eléyìí àwọn obìnrin yẹn lọ eléyìí ẹyọ kan tiẹ̀ wà láùsì tó ń tó pé ó ń pe ẹ ti mọ̀ kí n má fi gbogbo ẹnu sọ̀rọ̀ gbogbo alamọ ẹni yẹn ìyẹn ló jọ Tinubu nú ẹ̀ tó ń dọ́fùrọ̀ so gbogbo alamọ gbogbo àwọn ẹni tí nǹkan tá à ń sọ is on social media olórí burúkú ẹ̀yìn oní $200 data boys ẹ gbé pè ní bíbá torí ọ̀rọ̀ tó ń dùn àwa Ìjẹ̀bú la wá sàn bí wo ẹlòmíì nù wa ọmọ Ìjẹ̀bú mi wa ó gbé àfọ̀ṣẹ ó gbé dánú bọ̀ kátà mọ̀ pé olórí burúkú ẹ̀yin supporters APC yìí ẹ máa wá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ máa gbé pé ẹ gbé pé ẹ lọ́kọ́lẹ̀ ẹ̀yin náà máa gbá kú dapọ̀ kú ẹ lọ́kọ́ sílẹ̀ ẹ̀yin olórí burúkú. ẹ káalẹ́ o gbogbo ilé gómìnà ti sọ pé kò rí bẹ́ẹ̀ o pé àwọn ò dí àwọn afọbajẹ lọ́wọ́ o àwọn ń work together with the afọbajẹs pé àwọn ò dẹ̀ sọ pé no Àwùjalẹ̀ no Kúyẹ̀ báwọn sọ pé no Kúyẹ̀ no Àwùjalẹ̀ o pé irọ́ náà pa o pé it is the only it is propaganda. Àǹtí Maureen nǹkan tí mo tún fẹ́ hard tó kàn wá sí mi lórí ń sìn ni pé I am not sure if Gbenga Daniel knows that all these things are going on. Wọ́n try láti unseat òun ní Senate yẹn. I am not sure. But I'm using this opportunity láti sọ pé in case Gbenga Daniel tó o bá mọ nǹkan tí Dàpọ̀ ń ṣe owó ti pàwọ̀ wọ́n ti lo owó wọ́n ti fẹ́ yí sí ti ìsàlẹ̀ ẹ̀ àdì eléyìí ò sí Gbenga Daniel eléyìí tẹ̀tún àdì yìí kò kàn wá. We are here to talk about Àwùjalẹ̀. Oh yes, ọ̀rọ̀ Àwùjalẹ̀ náà la jẹ́. So ṣẹ́rí ti Gbenga Daniel and Dapo yẹn ẹyọ yẹn kúrò ẹ má jà lọ síbẹ̀ yẹn. Kò sí bá ṣe problem Gbenga Daniel ni tí ò bá mọ̀ pé wọ́n ṣe nǹkan tó ń dá Àǹtí Maureen ẹ fẹ́ have big bread because Gbenga Daniel náà òun náà máa roko sọ́dọ̀ rẹ̀ tó bá débẹ̀. Mr. Yetunde ṣẹ́rí ọ̀rọ̀ Àwùjalẹ̀ là ń sọ ìjọ tẹ bá fẹ́ sọ ọ̀rọ̀ Gbenga Daniel and Dapo is a different thing ẹ má jà àdọmọpọ̀ massive. Àǹtí Maureen nǹkan tá à ń try láti sọ ni pé ṣe rí nǹkan tó ń fa wàhálà t'Àwùjalẹ̀ yìí ọ̀rọ̀ senatorial seat yẹn ni a lè fa yọ kúrò bíbẹ̀ trade off ló ń lọ lọ́wọ́
ká gbọ́dọ̀ discuss nípa ẹ̀. As far as I know, I am not here to support Gbenga Daniel because me never support APC. Ikú ló jẹ́. APC disaster ló jẹ́ fún Nigeria, so I will never support them. But all I'm trying to say is Gbenga Daniel kò show intention kò fẹ́ trade off. Sit Awujale. Dapo ló show intention yẹn kò fẹ́ trade off. Now, Sam, can you move to yourself, please? So now, èmi wá request ni pé, ẹni tó ń pariwo yìí pàtó làwọn Gbenga Eh? Daniel, you have to work. I'm going to mute yourself or I remove you, please. Work harder. Kó help àwọn ọmọ Ìjẹ̀bú Ṣé Òde. wọ́n pariwo tálẹ́ni tó sọ̀rọ̀ yẹn jọ ẹ bá wa yọ? You have to work hard. Kó help àwọn ọmọ Ìjẹ̀bú Òde. Kó make sure pé wọ́n gba seat yẹn mọ́ ẹ lọ́wọ́. Ìyẹn ni wọ́n nílẹ̀ fi trade off seat Awujale. Kó má di pé wọ́n wọ̀ lù. Ẹ̀yin náà ti you know ọ̀rọ̀ ọmọ you know help wa. That is what we are after. Kò ṣe pé we are supporting wọn àti Gbenga Daniel àti Dapo. Ó wà lára àwọn useless governors standing in Ogun State. I'm telling you. So we are not here to support anybody. But nǹkan tó ń lọ yìí, you must stop it. Ẹ gbọ́dọ̀ break it. Le trade off. Ó gbọ́dọ̀ stop. Trade off yẹn gbọ́dọ̀ stop. Ẹ máa nǹkan tó ń tẹ̀ láti emphasize nìyẹn bí ẹ ṣe nǹkan. Àwọn APC boys nǹkan ṣe máa ń ṣe nìyẹn. Irọ́ gbogbo wa kọ́ o. Àwa kan wà tá a máa ń fi ọpọlọ ṣe nǹkan o. Gbogbo wa kọ́ o. Bọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, èmi àṣẹnìkan ó bu iṣó sí mi lẹ́nu ó dẹ̀ tún bu iyọ̀ sí. Mi mọ nǹkan tí mo lè sọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ṣùgbọ́n nǹkan tí mo kàn máa sọ ni pé Ìjẹ̀bú ló ń pe bí. I am full-blooded Ìjẹ̀bú boy. Nídìílé ìyá, nídìílé bàbá, nídìílé ọba. So ti yẹn. So àti mọ́rin mo ti wá sórí platform yìí dáadáa. Mo dẹ̀ ti make submissions dáadáa. But with the recent development, ó bú sósì lẹ́nu. But ibi tí àǹtí Yétúndé wá gbé ọ̀rọ̀ yẹn lọ, wọ́n rí sọ nípa pé field tó wà láàrin OGD àti Dapo ó contribute sí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Internally, ó lè máa hàn sí gbogbo èèyàn, but ó contribute sí. Ìjà 2027 dẹ̀ ló ti bẹ̀rẹ̀ yìí. But mo fẹ́ kẹ́ mọ̀ pé OGD ò jókòó. Gbogbo ẹ̀ ló yé. Gbogbo ẹ̀ náà ni àjọ ń fà. Ní agbọ́rọ̀ Ọlọ́run. Ibi rere ni gbogbo ẹ̀ máa já sí. Dídùn dẹ̀ ló máa gbẹ̀yìn ewúro. Ṣùgbọ́n nǹkan tó kàn dá mi lójú ni pé ní Ogun State, èèyàn kì í jẹ́ gọ́vnà kó ṣe tán kó wá lóun lọ jẹ sínéètò. A máa ń tò nǹkan wa lógun State tó dẹ́ni bá ṣe ń tò. What do you mean? Ṣé Gbenga Daniel ò ṣe gómìnà ni kò padà sí Senate? Kì í ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣé Amosu ò ṣe gómìnà kò di senator ni? Ẹ jẹ́ a máa sọ àwọn nǹkan tó correct o. So ẹ sọ nǹkan mi o. Ẹ dúró lẹ́yìn Amosun gbogbo àwọn No, I'm not from Ogun State, but I am very, 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 very conversant with what is going on. Mr. Emeritus, majority of the governors nǹkan tó máa hand láti ṣe nìyẹn. Majority. Gbogbo wọn pátápátá ó ṣe Ogun State nìkan. So ẹ máa dúró. Ẹni èèyàn kì í mú wáyé tí mo fi dá yín lọ, ẹni èèyàn ò ń ṣe gómìnà. Ẹ ti sọ̀rọ̀ yín constructively as a APC. Ó tún wá lọ di senator. Let's correct it. Me hide identity me. I follow APC very well. APC ni mi ibi tó bá wọn tó bẹ ọ̀rọ̀ tí bá máa sọ tí bá máa ṣẹ̀fẹ̀ lọ́tọ̀ kò ní ṣe pé gbogbo nǹkan tó ń ṣe ló right. So ọ̀rọ̀ field tẹ́ ti sọ láti bẹ̀rẹ̀ láàrin Dapo àti kí ló ń pè ewu díẹ̀ dúró de time yìí náà ẹ mú tara yẹn dúró de time yìí abeg ẹ mú time ẹ dúró de time yìí I will give you your slots. Go ahead, Mr. Emeritus. So nǹkan tí mo kàn máa àti Yétúndé nǹkan tí mo kàn fẹ́ bẹ̀bẹ̀ fún ni pé ẹ jẹ́ ká fi sùúrù sí. Ṣé mọ̀ pé a lè dá ilé wa rú
káwa tún ní a fẹ́ máa gbé ń bẹ aláti fi ẹ̀tọ́ ká fi ẹ̀sọ̀ ká fi tò ó. Mo láì bẹ́ ṣe ń sọ o, mi sọ pé kò dà bẹ́ ṣe ń sọ ó dẹ̀ because tábà tètè tábà Obaseki ṣé o fẹ́ mú tara ẹ̀ ní àbí kí n yọ ẹ́? tábà tètè pariwo Obaseki síta. Obaski, mute yourself. Tábà Let me pariwo remove you. síta báyìí ó láìkì kan lọ kán ṣèṣekúṣe ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́fọn kan balẹ̀ pé Ìjẹ̀bú ló ń pè bí. Mi rò bí gọ́vnà kankan wà tó lè lálẹ́ gbàràgbà ayé 1983 ìyẹn ti kọjá so lágbára Ọlọ́run ṣẹ́rá àwọn tó fẹ́ jọba yìí náà ṣàgbé mo ti wá bí tí mo sọ́jọ́ kan pé àwọn mẹ́rin lọ jẹ́ tèmi lọ súnmọ́ mi gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n nínú àwọn tó wà nílẹ̀ so kò jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó ṣe é sọ fún èmi tèmi kan ni pé anybody tó bá jámọ́ lọ́wọ́ nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó máa tùbà tó máa tùṣẹ́ kó máa jẹ́ kí Ìjẹ̀bú Òde àti Akilẹ̀ kó ní lọ síwájú òun ni kí Ọlọ́run yàn fún wa. Àmín. Tí a gbọ́ àti kọ́kọ́ jàjà bọ̀dá ẹ̀gbọ́n àǹtí Maria àti kọ́kọ́ jàjà yẹn kọjá Ọlọ́run ti gbé wa borí Brother yẹn. mi. Ọlọ́run ti gbé wa borí yẹn ṣó lè ta tún kó sí yìí náà Ọlọ́run á yàn fún wa. Àmín. Ọlọ́run tó máa tù wá tó máa tù lù tìlù máa lùlọ síwájú tẹ́kù á ké bí eku tẹ́yẹ á ké bí ẹyẹ òun ló kàn fún wa báyìí. So mi ò ẹnìkan níta ni mo support èèyàn mẹ́rin ni mo ní ń bẹ̀. Ẹ̀yin tún lé o. Èèyàn mẹ́rin lẹ́yìn support tí yín tún lé o. Tuale. Tọ́jọ́ ọmọ ẹgbẹ́ mi ni èèyàn mẹ́rin. Okay, ó ti yé mi. Nínú ẹgbẹ́ mi so ọ̀rọ̀ yẹn máa ṣòro fún mi láti dá sí ṣùgbọ́n Ọlọ́run á yàn fún wa agbára Ọlọ́run. Àmín. Àti Yétúndé ìwé àti ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Okay. Sam, you can now make your contribution. That's good. Tomorrow bẹ́ẹ̀ fẹ́ wá jà gidi ni but ó dẹ̀ ń pé ọmọlúwàbí ni. Àwọn gentleman ni wọ́n àwọn òrùjà. Ẹ ṣeun gan ni pé at least ẹ kọ́kọ́ mú identity yín pé ẹjọ́ ọmọ Ìjẹ̀bú yẹn ẹ prioritize ẹ over party. God bless you for that. Ẹ ṣeun gan ni. Torí tí ilé bá dàrú ẹ lè rántí pé fẹ́ ṣe party o so God bless you for that sir. Sam, you said you want to talk. You can make your contribution now. Yeah, good evening. So I'm a Ìjẹ̀bú lèmi náà, Ìjẹ̀bú Northeast, area Ìrúwọ̀n, Ìjẹ̀bú Northeast local government. So whatever tó bá máa ṣẹlẹ̀, á ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú Òde. Whoever tó bá já mọ́ lọ́wọ́, ó máa já mọ́ wọn lọ́wọ́ náà ni. But there's no way tí ó bá máa ṣe sọ́nà. Everything don't show that there's politics in it, as it is in everyone's family as well. Because if it was a politics, even in church, mashalashi, everywhere, politics one belong. So whatever is going to happen will happen. Then it was sort of like by each other. But only a marry him, and Nicoloma, a marry only jogo sorry at the same time, and Nicoloma my boss. So whatever it is, so mashallah, destiny might take us salary whoever to Baba Joko Sibe. Àdúrà wa ni pé kẹ́ni yẹn pẹ́ kí ló tú wa kó túṣe. But ká máa reduce everything sí APC, PDP, Labour Party, Data Boys. Kìíní yẹn really make sense. Mo fẹ́ wá bá ẹni tó ń pariwo sọ̀rọ̀. Ẹni tó ń pariwo lẹ́yìn kan fẹ́ wá really bàjá ni bọ̀. But that's they sọ pé ó pariwo now. That's wrong. That's not wrong. Ní kò ní respect gbà tó dúró tó sọ̀rọ̀ tó sọ fún mi pé mi pariwo. Àní ṣe rí mo ní gbogbo ẹ̀yin tó ń rán kiri orí ẹ̀ ò pé ta ló rán ẹ kiri ṣé ò ń ṣe èrè orí ẹ̀ ò ń ṣe èrè ọmọ jàtìjàtì ọmọ òṣì ọmọ jálajàla. tó lè ta ni àwọn Data Boys tó máa ń tó ń bá sọ̀rọ̀ lọ́sẹ̀. orí ẹ̀ ò sọ pé tí wọ́n bá rí mi ní rí láì kó lè dúró lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀yin ọmọ òṣì ẹjọ́ sáyé túnde ó ti tó. ẹ̀yin ọmọ ọ̀ràn ṣe pé $50,000 $60,000 ó ti already remove it. Let us move on. Today, calm down. Mo ti remove. Tó bá sọ̀rọ̀ ẹ máa reply gan kò má tàkẹ́ reply. Mo ti remove. The time I'm blocking you because ó ti already kọjá yìí. Ẹ ṣe máa block mi. Báwo mi ṣe ní block here? This is my platform. It's not your platform. So are you to tell me what to do? I'm blocking you. Báwo o tún wá ń bèèrè mi mo ṣe máa ẹ jẹ́ fún mi láyé jẹ́ ń block yẹ ìdànù.
So for me, mo ṣe ma block ẹ. Is it your platform? Go and say whatever you want to say on your platform. June, you make your contribution, please. I can mute one for today, you know. In as much gbogbo majority gbogbo àtàwà ń bì báyìí láti ní candidacy wa lẹ́yìn èmi nìkan èmi ò ní candidacy kankan bẹ́tí bí tí àti because candidate yẹ ò make yẹ because candidate yẹ ò make yẹ Wasiu ní candidate yẹ kò dẹ̀ make yẹ. ẹ̀rọ ní candidate yẹ so èmi ò dẹ̀ ní candidate so ibi tí àti Yétúndé bá ti da omi sí báyìí ibẹ̀ ni máa tẹ̀sí. ẹ ti dọ̀rẹ́ lórí irọ́. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o lórí irọ́ bẹ́ẹ̀ sincerely ẹ jẹ́ ká sọ àti Ògìdì ọmọ Gbénga Daniel àti Amosun cherry majority of the governors in Ogun State gbogbo wọn èyí tó bá ń sọ síta wọn gbà tara wọn máa ń tẹ̀ sí àwọn ọmọlẹ̀ majority of them dẹ̀yàn kan náà tó wá sọ ó ti wá sọ Mr Emeritus wọ́n sọ pé èèyàn kan lè jẹ gọ́vùnà kó tó wáṣẹ lóun lọ jẹ sẹ́nétọ̀ majority ní Nàìjíríà ibi tó máa fi ń ṣe yẹn NC tí wọ́n nìyẹn sẹ́nétọ̀ náà máa ń lọ jẹ dẹ̀ wípé wọ́n tún assist wọn àìmọye ìgbà nígbà tí bàbá tó ṣiṣẹ́ ní Tribune tó jẹ gọ́vùnà kí ló ń pe bàbá yìí o tó jẹ gọ́vùnà àìmọye ìgbà tí Ọ̀ṣọ́bà àìmọye ìgbà tí PDP ready láti kọ́ tó gbà lọ́wọ́ wọn gbẹ̀ngbẹ̀ PDP ready láti gbà lọ́wọ́ wọn ẹni wọn kì í assist àwọn Lagos State dúró tì wọ́n tán wọ́n tún finance wọn wípé kò sí ohun tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n dẹ̀ tún help wọn tún resources pàápàá tó tún bá wọn ṣe program nígbà yẹn so ìyẹn mo fẹ́ kẹnu bẹ́ẹ̀ tún lẹ́yìn ní Ogun State kò sí wọ́n máa ṣe èèyàn kan náà ló máa jẹ́ ṣá bẹ̀tẹ̀ tó bá ṣàtijọ́ àti Yétúndé mo wà pẹ̀lú yín bó ṣe jẹ́ nìyẹn. Ehudin àti sista Yétúndé ó le jù aṣáájú. àjọlẹ̀pọ̀ ni o. This Sam mo rí pé Sam you won't talk here anymore. Ṣé rí pé Sam ń kọjá yẹn máa block ẹ gangan ni mo sì ń remove ẹ o. You cannot come here and come out. This ó wà insulting láti máa. Sam is not a must. Sam is not a must. You have to speak here. Can you go on? Bọ́dà Ewudin, èmi fúnra mi ò ń ṣe ọmọdé. Àbí I understand. Eléyìí tó kéré jù ní àwọn ọmọ mi bí 26 this year. Ìjọ àwọn èso tó ó tẹ ìjọmọdé ó jọmọdé tó wá sọ pé ìyọ̀kan pariwo ó rí pé ó lẹ́kọ̀ọ́. No, ó ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀. Kó má dàbí pé wọn ò fún ní chance to speak. Ó ṣẹ̀ tún wá láyé ó tún dé mo tún fún láyè ó ṣẹ̀ tún padà wá pariwo. Kó má Sam, I'm sorry. One more thing bí báyìí máa block ẹ you won't see this platform again. Don't come back. Tó bá jẹ́ wá wọlé mi ò ní gbogbo lè fún ẹ láyè kó sọ̀rọ̀ ló lé níyì o. So go ahead. You see, we need to respect each other. Lórí platform yìí mi ìfẹ́ gbàgbós mi ìfẹ́ jà. Maureen, you are not God. I'm not God, but this is my platform. Let me remove you. You can go to hell. Mo ti yọ ẹ́ kúrò lórí platform yìí. So go ahead. Ẹ̀yin ló kọ̀nà. ní kọ́ ìjọkọ́ máa róòlù lọ ẹjọ́kọ́ yìí máa róòlù lọ ó ní ìdí tí mo fi sàbẹ̀ ẹjọ́kọ́ yìí máa róòlù lọ. Madam Maureen, let me put my words straight so that late gbọ́ mi dáadáa. What I'm saying is pé apart from Amosun tó yẹ pé bó ṣe kúrò ní governor lẹ́sẹ̀kẹsẹ̀ the following election. Ẹ jẹ́ power tap o. Go ahead, sir, Mr. Emeritus. The following election, ló ṣe election tó dẹ̀ fi wọlé Senate simply because ẹni tó wà ń bẹ̀ ní Senate gbà yẹn Tẹ́jú Oṣó ọmọ bàbá Tẹ́jú Oṣó òun ti lò 2 terms already as a senator from Ogun Central
from Ogun alájà Central. ẹ mú tara yín ẹ kálẹ̀ ẹ mú tara yín. mo mà fẹ́ ṣe ó mà rí bákan mà ní. Ogun Central làwọn méjèèjì tẹ́ bá dẹ̀ mọ ilé amúsùn àti ilé bàbá tẹ́jú oṣó wọ́n jọ pa fẹ́ǹsì ló láwọn ọmọ orí ẹ lè méjèèjì. mú tàlájà látọrí ní sísá. ẹ mú tùmí ẹjọ́ mi mọ tó ń ṣe látànà. ok fẹ́ǹsì ló la ilé amúsùn àti ilé bàbá tẹ́jú oṣó ní GRA l'Abẹ́òkúta fẹ́ǹsì ló láwọn. So ọmọ bí ẹbí ni wọ́n bí ara wọ́n jọ mọ́ra wọn. So tó bá dẹ̀ sọ pé arákùnrin jọ èmi náà fẹ́ lọ nǹkan. So ìyẹn ló jẹ́ kí ọ̀rọ̀ yẹn ṣe fún àwọn méjèèjì nígbà yẹn. So ti yẹ yín sìn àǹtẹ́jọ́ ṣọ́tẹ̀ kúrò ń bẹ̀ òun ti lò 2 times already. But apart from amúsùn tó lọ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bí a senator kò sí governor lógún state kò tí ì sì sọ governor náà lógún state tó lọ lẹ́sẹ̀kẹsẹ̀ after your tenure tó lọ. Okay. In fact tẹ́lẹ̀tẹ́lẹ̀ òfin ni ní Ogun state pé tó bá ti ṣe governor o máa lọ jókòó jẹ ni o. Wow. Má tún sọ pé ó fẹ́ wá da politics ó fẹ́ wá pọ̀ ìyẹn ni ọ̀ṣọ́ba fi lọ jókòó nǹkan. ṣùgbọ́n àtọ́ ló sùn ìyẹn náà ní afẹ́ àtọ́ṣọ́ba ṣe Daniel ṣe ẹ̀rí pé Daniel náà lọ jókòó ni kò gbà kùtì. Amúsùn ló da gbogbo nǹkan támúsùn dàrú lógún state ó pọ̀ òun ló da gbogbo ẹ̀rú. So now that tí Daniel dẹ̀ ti lọ́nsìn táàmù kan péré ló ṣìṣe ìwọ dẹ̀ fẹ́ hàn sí tiẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi àti OGD àjọ lẹ̀pọ̀ ni lágbára Ọlọ́run dẹ̀ máa ṣe kejì kò sí nǹkan tí Dàpọ̀ máa ṣe ní ilé ìtakẹsẹ̀ sí ìpàdé dọjọ́ ògùn. So ẹ má lo ẹ ti ń lo platform ní campaign yẹn o so mi ò fẹ́ yẹn. Ìpàdé dọjọ́ ògùn ó di 2027 ó ti fẹ́ dé tán. alájà bó jẹ́wọ́ lo lìlú ní báwa ni ìpàdé dọ̀hún à ní sọ jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe sà. So alájà. ẹ kálẹ́. ẹ kálẹ́. yes ma ẹ kú ètò mo ní kóòdù ni. ẹ pẹ̀lẹ́. yes ma mo ṣe wá rí pé wà online mo náà ẹ jẹ́ wá galu Ganisius o. Sista Ayétúndé aṣíwájú gbogbo lé. alájà mo jù ú. ẹ tí ẹ gbé màá yìí wá Ṣẹ́gímọ̀. Ṣẹ́gímọ̀ ní ìparí iṣẹ́ Ṣẹ́gímọ̀ ẹ mọ̀ pé Ṣẹ́gímọ̀ like publicity tẹ fún àwọn. bẹ́ẹ̀ni alájà ewédú mo kí yín o. ewédú èmi náà gbẹ̀gìrì mo kí ẹ. ẹ kalẹ̀ àkùnṣe ní Ọlọ́run á pẹ̀lú wa mi tí ẹ mọ̀ bí tẹ bọ́rọ̀ débẹ̀ tẹ ṣáàjẹ wà. ọ̀rọ̀ lórí Àwùjalẹ̀ ni gómìnà sọ pé propaganda ni pé wọ́n sọ pé no kúyẹ́ no Àwùjalẹ̀ pé kò correct ó nírọ́ ni àwọn ti gbọ́ síta. kò rí bẹ́ẹ̀ náà nìyẹn jẹ́ àgbà bẹ́ẹ̀. ó dẹ̀ ní pé òun àtàwọn afọbajẹ àwọn jọ rò pọ̀ ni àwọn ń ṣiṣẹ́ wọn lọ. ẹ jẹ́ máa wò ó. So if that is the case, kí ló dé tó ṣe wá chase wọn out of the house? kí ló dé tó fi wá stop process. Mọ nǹkan. emeritus ẹ bá ká nínú pépà ní ká ní. a jẹ fẹ́ mú àwọn afọbajẹ hòtẹ́ẹ̀lì tó lọ lẹ́kọ̀ọ́ yẹn níbo ló wà because gbogbo ẹ ti bọ́ síta lórí social media báyìí nísìn. gbé wọn wá sí hòtẹ́ẹ̀lì. gbé wọn wá sí hòtẹ́ẹ̀lì. yes. ẹ wò ó ṣe rí Ọlọ́run á gbà fún gbogbo wa ṣe rí pílátífọ́ọ̀mù Sister Maureen ohun enlight a lot of people. It's like pé woman yẹn gbé Nàìjíríà tán jọ ń ṣe gbá tán jọ ń ṣàwò ẹ mọ̀ pé ìgbà míì Yorùbá ní a máa ń sáré ká má kú. ẹ mọ̀ pé gbogbo tẹ̀ ń gbé bíbá yìí ló ń da nǹkan rú. àǹtí Maureen ẹ mọ̀ pé gbogbo nǹkan tá a ṣe lánàá yẹn ló jẹ́ kíkiní yẹn loud nípa ti sọ fún yẹn. èyí tó ti ẹ mọ̀ pé mo sọ fún pé mo sọ lánàá fún yín pé Dàpọ̀ máa wá respond lẹ́nìí ó pẹ́ jù Friday ṣé kò respond. ó bọ́ síta orí wọ́n flood gbogbo orí social media ní Dàpọ̀. kẹ́rí tán bá mọ́lé àǹtí Yétúndé tó wáyé kó gbé Nàìjíríà. ìyàtọ̀ wọn kẹsẹ̀ rí ilé wa níjẹ̀bú òde àrọ́wọ́tó wọn ló wà. gbogbo ẹ̀ ló máa wà lẹ́nu ọ̀dọ́ wọn láti alẹ́ àná. ọ̀nkù Dàpọ̀ jẹ́yìn gbé Jẹ̀bú Òde ni ẹ̀yẹ sọ pé tẹ̀ gbé Jẹ̀bú Òde tán bá dídé dé. wọ́n máa débẹ̀ wọn ní báyọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní báyọ̀ bẹ́ẹ̀ ni.
ṣe rí customer ni wọ́n ti pẹ́ tí Oyè wọ́n yìí ra sì wọn. wọ́n ní báyọ̀ ń bẹ̀, ilé wà ń bẹ̀, ṣùgbọ́n everybody is in Lagos. apart from that, Madam Ayinde, you have not said anything too much for Bẹ́ẹ̀ni, anybody to say you want to carry your yes. Interest ìlú yín lẹ ní at heart now. mò ń jà fún Lumi ni now. Kò sí kan tó bad in that. Bàbá Ó náà ní fẹ́ àgbàrá òní kíní kan ló lóun ò ní onílé yẹn ni ò ní gbà fún náà. bẹ́ẹ̀ ni agbára òjò olólùwọ̀n ṣé àǹtí Maureen ṣé mọ̀ pé ẹ má bínú nígbà tá a bá bẹ̀rẹ̀ kéèsì yìí ọ̀rọ̀ Dàpọ̀ ni ó máa kan gbogbo APC irú eléyìí tí mò ń dárúkọ àwọn ọmọ Tinubu yẹn ń sìn tí Trump bá ti mọ̀ pé àwọn ọmọ Tinubu ọmọ kéékèèké ọmọ 23 years old 24 òrànlé 2.2 million 2.3 million tí everybody dẹ̀ mọ̀ tó ń lọ kiri orí social media. Excuse me, it's not major. A máa ní kó bá wa investigate ní wípé ló ti rí cash down. Sister Yetunde. Iṣẹ́ wo ló ṣe tó ti rówó yẹn? Sister Yetunde. Ẹ má pè mú gbọ̀rọ̀ mọ́ ẹ lẹ́nu. Ṣẹ́rí olófin ni ṣẹ́rí mi ò mọ̀fin ṣùgbọ́n ṣẹ́rí ẹ mọ̀ pé ìlú yìí ṣẹ́rí gbogbo àwọn ọmọ yẹn ni wọ́n mọ̀ pátápátá. ṣẹ́rí dọ́tí wọ́n ṣe mọ̀ pé ètò ṣẹlẹ̀ recently tí Trump tó lọ strike nílé tó bá sọ fún yín ní 10 years a máa ní kó kàn wọ́n. A máa ní kó kò ní ṣẹlẹ̀. Ẹ ṣẹ́rí wọ́n dẹ gbogbo ṣẹ́rí èmi ò mọ ọ́fíìsì kékeré ni mi bẹ́ẹ̀ ṣe wò mí mi ìkàwé kankan àìkàwé nò. ẹ ṣe wọn ṣe báyìí náà ẹ fẹ́ kó titi yín báyẹn APC trade off no àwọn náà kó APC síta o àti mọ̀ ní ó ti kúrò lọ́dọ̀ Dàpọ̀ ọ̀dọ̀ APC lélẹ̀ because ẹ má bínú wọ́n sọ̀rọ̀ kí ti wà involved. What's going on? Ẹ ti lè meet. Ẹ jẹ́ kí n parọ́ kékeré kan fún yẹn dúró. Ṣé ẹ̀yin expect pé wọ́n máa jáwùjálẹ̀ aṣọ́rọ̀ kò ní influence inú ẹ̀ ni? Àǹtí Maureen. We should not deceive ourselves o. Àǹtí Yetunde. Party mọ ọ̀rọ̀ tó wà nílẹ̀ Àǹtí Yetunde. Party kúrò ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Àǹtí Yetunde. This is not a party. It's not àti ẹ̀ sọ̀rọ̀ party àsọ̀rọ̀ sí. Àǹtí Yetunde. Ẹ jọ bọ̀dà ẹ sọ pé ká má tọrọ party pọ̀. Ṣé ọ̀rọ̀ senatorial seat kan ló ń dá gbogbo wàhálà yìí lẹ̀? Ẹni a má tọrọ party pọ̀. Kí ló ń dá wàhálà lẹ̀? Dàpọ̀ fẹ́ gba kíní by thunder. Nǹkan tó ń dá wàhálà lẹ̀ kọ́ ni ẹni a má tọrọ party pọ̀. Ẹ dúró ṣé mọ̀ pé wàhálà Dàpọ̀ àti OGD kì í ṣe ìní kì í ṣàná ó ti bẹ̀rẹ̀ tipẹ́. Thank you sir. Kì í ṣe ìní kì í ṣàná. Before Peter Ujale tó dínú ti ní problem wọn. Wàhálà yẹn ti wà tí ṣe bí wọ́n sọ pé wọ́n yọ OGD ní. Ṣé rí nǹkan tí mo sọ sí pé síta Ujale ó fẹ́ lò fi settle scores nsìn torí gbogbo wàhálà ìlànà tó wà láàrin wọn. That's what I'm saying here. Ẹ fẹ́ fi settle scores, stop it, drop it. Ní máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn náà. Sister Yetunde, you know what? In as much as I agree with you, but you see on this senatorial thing, we are looking at as if both of you settle scores. What OGD àti Dapo ti ní problem lórí this particular thing, even before Awujale whatever. Mr. Maureen, everybody fi emphasize ní aspect yẹn ní wípé Awujale ló ń control senatorial district yẹn. Ẹ ti understand, no man nominate pé this is the person tí mo fẹ́ kó jẹ́ bẹ́ẹ̀. And now tí wàá sáwùjalè mọ́ ó wà pé. Báwo ló ṣe já Awujale ẹ̀ mòye party tó let's get things right. Ẹjọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ wá Ṣàwùjalè ẹ̀yin party members mi ò fẹ́ go into that. Ṣàwùjalè ló máa nominate candidate tó fẹ́ jẹ senator ni. It's purely party whatever. Auntie Maureen, yes, Awujale lè ní influence lè lórí, but not as if he's one that will be nominated. MEC purely party arrangements. But I would do that yourself. Sherry Auntie Maureen, ẹ jẹ́ kí n tí ó explain kíní fún yín padà again. My sister Rolly, how are you? Sherry Dapo, ó insist pé dandan òun fẹ́ di senator. So problem there, that's his own personal ambition. Yes, mo understand yín. Ó fẹ́ hàn sí ti kí lorúkọ ẹ̀ Gbénga Daniel. That is politics. But Auntie Maureen, she ní sùúrù. In order to achieve that goal, he is ready to trade off Awujale seat. Wọ́n compensate ẹ̀ pé a di senator yẹn. Òun náà wá trade off Awujale seat fún
ẹni tó tí ò deserve ẹ̀, ẹni tó ṣe pé kò wá láti ìdílé ọba, ẹni tó ṣe pé he is not from Ìjẹ̀bú Òde. ṣé mọ̀ pé ẹ̀bọ̀dé wọlé nìyẹn, ìwọ tó mọ nǹkan tó ń lọ nínú Ìjẹ̀bú Òde, you are ọmọ Ìjẹ̀bú but ó mọ nǹkan tó ń lọ nínú Ìjẹ̀bú Òde. tá a bá ń sọ̀rọ̀ Agẹmọ ẹni sùúrù sà, ẹni sùúrù sà, tá a bá ń sọ̀rọ̀ Agẹmọ ń sìn pé okay wọ́n ń ṣe wa mọ́lé, Ìjẹ̀bú Òde ló ń ṣe mọ́lé. Agẹmọ wa kò extend dé gbogbo Rẹ́mọ. Ṣé get gbogbo nǹkan tó mọ̀ tó, there are some things tó ṣe pé ó require traditionally tá a gbọ́dọ̀ máa ṣe nínú Ìjẹ̀bú Òde. Who are you? Ìwọ tó bọ́ láti Àgánwòye tó mọ anything, wàá bá lẹ́jẹ̀ wàá bọ̀nà jẹ́ now, you don't care kí nǹkan bàjẹ́ because it's not your place. So nǹkan tí mo tọ́ ẹ lẹ sọ pé síìtì Àwùjalẹ̀ ló máa jẹ́ gbá ibi bẹ̀, ẹ má nǹkan táwa ń jà fún ni pé ẹ má dàlú mọ́ wa lórí, òṣì yín tẹ́jọ́ bára yín jà ẹ kó ṣì yín síwájú, ẹjọ́ lọ jàjà yín níbòmí, ṣùgbọ́n ẹ rà fi síìtì wálẹ̀ fún wa. Nǹkan táwa ń try láti sọ sí nìyẹn. Wọ́n àìtó ṣe pé àwọn alẹ́ fẹ́ sacrifice fún orí burúkú ìjà tẹ̀jẹ̀ ń jà. Nǹkan táwa ń bèrè nìyẹn sìn. Àti Yetunde, ní election 2023, 9 local governments na ní Ogun East Senatorial District, 9 local governments, the largest senatorial district in Ogun State. Ìjẹ̀bú ní 6, Rẹ́mọ ní 3 local governments, Ìjẹ̀bú ní 6 local governments. So that's 9. Ngbà tá a ṣe election tó kọjá, Dàpọ̀, gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní Rẹ́mọ níbi tó ti wá kò wọlé. Ẹ tún sọ yẹn, ìyẹn tún ń kọ́. Kò wọlé. Ṣàgámù kò wọlé. So ṣe rí ọ̀rọ̀ ìbò, wọ́n fẹ́ trade off yẹn. Kì í ṣe election ò rí bẹ́ẹ̀ yẹn. Ó lè tó bá lọ trade off tó di jọ́bù, inú yàrá ẹ̀ ló máa wọ̀. Ṣùgbọ́n ilé tó jẹ́ mi lógún first, òun ni Ìjẹ̀bú Òde. Wọ́n bá trade off tó bá di jọ́ọ̀bù tó bá wọnú yàrá ẹ̀ ó ṣàgbá tíkẹ́ẹ̀tì. Ó gba tí kò ṣe yẹn nìkan, àwọn tó gbé tíkẹ́ẹ̀tì yẹn ní lọ́wọ́ wọn make sure wọ́n rí igi ẹ̀. But do you realize as we speak now, Dapo Abiodun is the governor of Ogun State? Only number 001 in that state when it comes to APC. In such a way as if Aunty Money, let me just say this. Bí mo ṣe sọ fún yín pé Gbajabiamila pé wọ́n ti lọ rí ní kinní, ó dẹ̀ pé gbogbo àwọn conditions yẹn náà tó gbélẹ̀ láwọn ọ̀rọ̀ 800 million yẹn tó bá ti gbé owó yẹn lẹ̀ tí wọ́n manage láti impose Kúyẹ̀ lé Ìjẹ̀bú Òde lọ́wọ́. Kúyẹ̀ ò ní tó bá jẹ́ pé wọ́n fẹ́ Kúyẹ̀ fẹ́ wọlé today àwọn afọbajá wọ́n ti announce ẹ̀, wọ́n ò accept ẹ̀. Dapo ò lè announce ẹ̀, ìsàfọbajẹ́ that we announced him. Ṣebí nǹkan tó so it's not working. Aunty Maureen, let me explain this. Ṣebí torí kó sọ fún àwọn afọbajẹ kó announce Kúyẹ̀, táwọn yẹn wá kọ̀ tó announce Kúyẹ̀ ló ṣe lọ dá DSS síwájú gate. Yes, I agree with you. But tí mo bẹ South Africa Yetunde tó bá jẹ́ pé àwọn ọba afọbajẹ gba ìbọ̀dé ni, irú eléyìí ò ní ṣẹlẹ̀. Àtẹ̀ní ní discussion, we'll be discussing another thing. So in that regard too, only work. No. If you are looking at Nigerian politics, Ejo, zoom, sọ̀rọ̀. Èmi ò rò lọ bẹ́ẹ̀ yẹn. No. Rigging wà nínú gbogbo nǹkan tá à ń ṣe nínú election wa. No, nǹkan tó bá fi lè mú wọn kọ́ ẹni sùúrù aṣíwájú. Ṣé ní nǹkan tó bá fi lè mú wọn kọ́ exchange owó. Gómìnà ló máa provide ọjà bọ̀ afọbajẹ́ máa announce ẹ̀ fún wọ́n máa present ẹ̀ fún gómìnà now. It is not eating from everybody. Pé Dan Gbẹ̀ràpọ̀ ó fẹ́ di senator. That is not eating. Now it's not hiding it. Everybody knows. Okay, now that is their own party problem. Okay, now ẹ̀yin ní sùúrù àwọn tó ní sùúrù. Ní sùúrù jẹ́ kí n explain. Now tó bá manage tó impose yẹ pé okay o candidate wa rèé o ẹni tá máa mú rèé o. Ṣé lẹ́yìn tá ń sọ pé nítorí pé àwọn ọmọ Ogun State ò like ẹ̀ pé kò ní win ẹ̀. I win it. You know what? True rigging. But Sister Yetunde, let's get one thing clear. Today we are talking about Awujale.
Yeah, we are not. Yes, but Dapo is a primary kinini ori Awujale. What I'm saying here is Dapo is 001 in Ogun State when it comes to APC. Tell mo yesha. Ẹ kalẹ̀ gbogbo ilé and Star Maureen ṣe ní nǹkan tó Only mo ṣe ń work here now. ẹ máa gbọ́ ṣe ní nǹkan tí Yetunde ń sọ ẹ máa gbọ́ ṣe ní nǹkan tó ń try láti sọ yẹn ṣẹlẹ̀ a ní jẹ́ Awùjalẹ̀ until after 2027. àní ẹ̀jẹ̀ ní sùúrù ẹ jẹ́ kọ́ tiẹ̀ ẹ jẹ́ kàǹtì daughter Zion sọ̀rọ̀. ṣe rí nǹkan tó ń try láti sọ ni pé kò sí bó ṣe lè rí nígbà tẹ́ ẹ̀ sọ pé Dàpọ̀ pé kò wí ní ibi tó ti wá kò dẹ̀ wí ní Ṣàgámù náà but still náà wọ́n ṣì pàpà rí ìgẹ̀ ó ṣe wọlé. But now àwọn afọbajẹ wọ́n ti yan èèyàn tiwọn all of a sudden ó ní wọn gbọ́dọ̀ ó cancel everything just because torí pé ó fẹ́ gbé Kúyẹ̀ wá but nítorí pé àwa ti pariwo lánàá sìn pé àfẹ́kúyẹ̀ ó wá jáde ó wá ń sọ pé rumors ni kìnnìkan pé iṣẹ́ mọ̀ ṣe gẹ̀ẹ́tì irú nǹkan bẹ́ẹ̀ yẹn so tí ó bá jẹ́ pé kò ní nínú láti sọ pé òun fẹ́ mú Kúyẹ̀ sílẹ̀ kí ni reason tó ṣe stop àwọn afọbajẹ pé. òun ló máa ń sàn yẹn. kí ló dé tó ṣe stop wọn. lọ́dà DSS síta fún mo ti bèrè lọ́wọ́ tó yí ìgbà lórí ìyẹn sọ. Bẹ́ẹ̀ni why tó ṣe wá da DSS síta. Number 3 ẹ máa gbọ́. Because he doesn't have his way. He doesn't have his way but because he doesn't have his way now they can be ṣe mọ̀ wọ́n yìí lè máa lọ́gbọ́n wọ́n yìí ń wo owó ìtọ́fẹ́ fi láti introduce Kúyẹ̀ ni so nǹkan táwa máa ṣe. bọ̀wọ́ ìwọ náà fẹ́ fi introduce Kúyẹ̀ àwọn afọbajẹ ti sọ fún wọn pé. Aunty Maureen, don't forget this is politics. These people politics ni ó dá kí ni owó tí Kúyẹ̀ gbé sílẹ̀ kí wá ètò ṣe gbówó yẹn sílẹ̀. ṣé Kúyẹ̀ wà ní. ẹ mọ̀ pé owó tó gbé sílẹ̀ you can this is just allegedly ni confirm so ẹ má máa sọ Kelly let's get one thing clear. There's something I love is credibility. Allegedly. Ṣe yàtọ̀ sí fact that gbogbo sílẹ̀ èdè lè confirm ṣe ní proof bí tó gbowó sílẹ̀. Òun náà ni mo ṣe sọ pé allegedly pé wọ́n ní owó sílẹ̀. Let's get it right. Madam Maureen, mo fẹ́ béèrè question kan mo ń gbọ́. Ẹ béèrè lọ́wọ́ mi máa dá yín lóhùn. The question mo fẹ́ béèrè ni pé like I said please let me quote my word ẹ má quote me o. Because I'm in a very tight situation. Okay. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, kò sí èyí tó wà ń bẹ̀ àfikún náà yan ṣùgbọ́n so I'm not for or against anybody. Náà àwọn mẹ́wàá tó ti nà sílẹ̀. Now my question is, kí ni ẹ sọ pé Kúyẹ̀ ń ṣọmọ Ìjẹ̀bú-Òde? Èmi kọ́ òwe àpẹ́ mi ò ń ṣọmọ Ìjẹ̀bú-Òde mi ìmọ̀ ẹni tó jọmọ Ìjẹ̀bú-Òde mi ìmọ̀ ẹni tó jà àtọ̀húnrìn wá o. Ẹ̀yìn mo fẹ́ ká. No èmi ò ń ṣọmọ Ìjẹ̀bú-Òde mi ìmọ̀ kọ́kọ́. No Kúyẹ̀ ń ṣọmọ àgọ́ òwòye ẹ jẹ́ ń ṣàlàyé ẹ̀ kò yé wa. Ìyá Kúyẹ̀ ọmọ Fòṣẹ̀gbùn wà ní ìyá Kúyẹ̀ ọmọ Fòṣẹ̀gbùn wà ní ìyá Kúyẹ̀. Ìyá Kúyẹ̀ ló lọ fẹ́ ọmọ ọba ní Òdògbolú. Ṣé ń gbọ́ mi ń sìn? Ìyá Kúyẹ̀ ọmọbìnrin ni. Ọmọdé mi gbọ́ ọmọbìnrin mi gbọ́ pé ó jẹ́. Báwo lẹ̀yin ṣe mọ̀? Bọ́mọ̀ Ìjẹ̀bú làwọn náà. Nǹkan tó ṣẹlẹ̀ nípa àwọn Fòṣẹ̀gbùn fúnra wọn gan ló wá dìbọn kí nǹkan tó yín wọ́n sọ jáde níbí báyìí pé nígbà ó pé ó claim pé ní sùúrùsà ó claim pé ọmọ Ìjẹ̀bú-Òde lòun ọ̀n ló wá dárúkọ ẹni tó relate mọ́ ọ nígbà táwọn wá lọ ṣèwádìí ẹni tó ń sọ yẹn gangan wọ́n ní kò tiẹ̀ tọmọ ẹni yẹn wọ́n ṣe trace òun padà lọ sí àgọ́ òye nìyẹn. Ẹ mọ̀ pé èmi náà ti wá fún ìgbà mo ti sọ ẹ mọ̀ pé ẹni sùúrù èmi fúnra mi ti wá sí bí mo ti nípa ọmọ Ìjẹ̀bú-Òde ni so torí ẹ náà mo ṣe padà wá tí wọn á correct ara mi. Nǹkan tó ń sọ ni pé female line ni. Àní òun náà mo sọ pé ó sọ pé òun tán ó so ẹni sùúrù wọn ló sọ ọ di ọ ní ó sọ pé òun tán mọ́ ìyá kan ní Fòṣẹ̀gbùn wa nígbà tó wá investigate yẹn wọn wá rí i pé kò tiẹ̀ tán mọ́ obìnrin yẹn rárá
Are you getting me? Wọ́n ní kò tán ọmọ òun ló ṣe mú èmi kí mi wá correct that statement mi padà because as of yesterday mo ń sọ pé ọmọ èèyàn kan hágìw ẹ̀ lánàá bíbá yìí pé ọmọ àgọ́wòye ni ọba wa fà títí èmi jẹ́ hágìw pé ọmọ Ìjẹ̀bú Òde and that was why I came back tèmi náà wá correct ara mi kò yẹ yín sí so mo set fact mi straight nìyẹn èèyàn gbọ́dọ̀ bá nǹkan pàdé kó jẹ́ tí wàá confam kó má dé padà wá kó wá correct ẹ̀. But from our own internal knowledge tó ti yẹ yín sí ìyá ẹ̀ ló lọ fẹ́ ọmọ ọba ní Òdògbòlú kí lórúkọ oyè wọn yẹn náà aláyé of Òdògbòlú ẹbí wọn ló ń jẹ aláyé of Òdògbòlú so from the full female line. So it's from both family. They are from royal only royal blood. Only royal blood exactly but pé wọ́n sọ pé female line that is the argument. But I want to that was never an argument. Most of them are female. Most of them are female. That was never an argument. Ọmọbìnrin ìjọba ń Ìjẹ̀bú Òde náà. Àwọn Abímbọ́lá tá a sọ yìí female nine ló ti wá. Obìnrin gan ti jọba ń Ìjẹ̀bú Òde rí obìnrin. That was never an issue. Ní Ìjẹ̀bú Òde gbogbo àwọn tẹ́lẹ̀ tó ń contest yẹn majority of them are from. Ọmọbìnrin ni most of àwọn. Wọ́n á bèrè èmi gan ti bèrè láwọn ọmọ ní ẹ wá ṣẹ́ ìlú ọmọkùnrin ní Fùsẹ̀gbùwà yìí ni. Àbí kò yẹ yín nísìn tó àwọn Fùsẹ̀gbùwà lọ padà wá síta tó reject. Okay. Àwọn ọmọkùnrin wà ń bo. Madam Yetunde kí ni ẹni sùn aṣíwájú ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀jẹ̀. Mi ò fẹ́ sọ̀rọ̀ mẹ́bìnrin kankan lọ́wọ́ emeritus ni nínú pẹ̀lú bọ́rọ̀ ṣe ń lọ inú ìsìn nínú Ìwó àti Ọ̀yọ́ èwo lẹ fẹ́ kí Ìjẹ̀bú padà dìsẹ́bù ní méjèèjì. Kò tẹ̀ sí kankan àwa fẹ́ dá dúró lọ́tọ̀ yìí tó dẹ̀ dá lọ́dọ̀ máa yàn aṣíwájú lórí àwọn méjèèjì kò sí àti Ìṣèyí Mákindé àti Ìṣèyí Mákindé gbé wá o àti ti Ìwó o kò sí ìtafọwọ́múnú ẹ̀ ìtọ́jú dájú wọn lọ àwa la fẹ́ kọ́ jẹ́ afẹ́jẹ́ aṣáájú láti fi lè ti example pé mo tẹ support inú ìyẹn torí bẹ́ẹ̀ mo gbóṣùbà fáwọn afọbajẹ tí wọ́n lè fún wọn. láti fi lè tún nǹkan ṣe so torí ẹ̀ àti Ọ̀yọ́ o àti Ìwó o kò sí ìkọ̀kan nú ẹ̀ tá fẹ́ mú nú ẹ̀ àfẹ́ àfi ayé tí wọ́n àfi tọrọ. Mo béèrè question kan nípa pé wọ́n kó àwọn afọbajẹ lọ sí Èkó wọ́n kó wọn lọ sí hòtẹ́ẹ̀lì wọ́n jẹ̀ lọ meet kò tí ì sí èèyàn kankan tó sì dáhùn question yẹn ó ti sá ìmẹ́rìtì dáadáa yín lóhùn. a ní ẹni sùúrù ẹ jẹ́ kí wọ́n ìgbà tí ò bá mọ̀ lọ́rùn ẹ bẹ́ dáhùn ìdí ìgbà tí ò bá mọ̀ ló máa dáhùn. kí náà lọ ṣe bẹ́ẹ̀. lẹ́yìn náà wọ́n lọ sí hòtẹ́ẹ̀lì ni. wọ́n ti dàrú o ẹni sùúrù ẹni sùúrù emeritus ẹni sùúrù sàbò bọ́sà. now tẹ bá wo ọ̀rọ̀ afọbajẹ ẹni tó yẹ kó délé Àwùjalẹ̀ is Baba Olisa. Yes. Now story ti bẹ̀rẹ̀ sí ní jáde pé Dàpọ̀ ló lọ yan gbogbo àwọn afọbajẹ yẹn pé Dàpọ̀ ló lọ appoint wọn ibi tẹ́mi ń drive point mi lọ nìyí o. Okay, another. So now wọ́n wá connect kíní yẹn mọ́ hòtẹ́ẹ̀lì tó lọ kí ló lọ ṣe lẹ́kọ̀ọ́ meeting wo lọ ṣe lẹ́kọ̀ọ́. ṣé inú àwọn afọbajẹ yẹn ṣé Bàbá Olisa ò sí bẹ́ẹ̀ ni ṣé Jàgínìrì wọn ò sí bẹ́ẹ̀ ni ṣé Àpẹ̀bí wọn ò sí bẹ́ẹ̀ ni. Ẹ̀dùnú àti Maureen Ẹ̀dùnú àti ètò náà ẹ̀pẹ̀yìn ti pẹ́ lájò. Àṣé àmà ẹ̀yẹn ni kẹ́ máa sọ o kò sí nǹkan tí wọ́n tó ń lọ tí wọn ò mọ o. Tí wọn ẹ̀yẹn ni kẹ́ máa sọ o kò sí nǹkan tó ń lọ tó ọmọ. Ẹ̀dúró ṣé o pass at the time. Kò tó dùgbò wọn ṣe o pé Olisa ó wà on suspension àmọ́ gbogbo ẹni sùúrù Olisa ò sí on suspension. Ẹ má padà lọ síbi bẹ̀yẹn sá. Olisa ò ever sí on suspension. Ẹ tẹ̀ dúró aṣíwájú ṣé rí suspension or no suspension àmọ́ pé àwọn kan argue pé suspension wà àwọn kan argue pé suspension ò sí that is not the issue here. Normally suspension concussion so far tí Àwùjalẹ̀ ti lọ kì í ṣe suspension so far tí Àwùjalẹ̀ ti lọ sùúrù òun ló yẹ kó suspension tó wà yẹn torí pé Àwùjalẹ̀ ò sí mọ́ suspension bẹ́ẹ̀ni olùbáwùjalẹ̀ tó yẹ yín sùn ẹni sùúrù aṣíwájú ẹ̀yin lẹ́mọ́ wá ẹ̀dẹ́ káwá sọ títí wa torí ẹ̀yin mú ìtọ́jú wa lọ ẹ wá fún ẹ̀yin wá balance ẹ̀tọ́ pátápátá
Èmi ò sọ̀rọ̀ suspension sí. Ṣé yín sìn? Nǹkan tẹ̀mí sọ sí pé why did you replace that man pẹ̀lú ẹlòmíì? Okay, mi ò fẹ́ lágbógbó ẹni sọ̀rọ̀. Mi ò fẹ́ lágbógbó ẹni sọ̀rọ̀. Ẹ má ti ọwọ́ tẹ̀mí lẹ́nu. Àǹtí Yétúndé, ẹ answer question. Àǹtí Yétúndé, ẹ answer question. Ní last year. Ó bá wùn yẹn kúkú dàjẹ́ bó de rú o. Ní last year, ṣé mọ̀ pé kí bàbá tó wájà, Olisa ò kì í dé palace. Bẹ́ẹ̀ni. Now, ní last year, ẹ dúró sá. Ní last year Ojúdọba. Aṣáájú ẹ jẹ́ kí Meritus ti sọ̀rọ̀ wọn tán sódà kẹ́yìn wá balance of. Ní last year Ojúdọba tí bàbá ò tán ṣòjòjò tán lè wá sí palace fún Ojúdọba. Balógun Kúkù òun ló máa ń délé. Deputize, yes. Tí ń ṣe ní, tí ń ṣàná, tí ń ṣe jẹta. Ní Balógun Kúkù tí ń délé. Tó ti yẹn sìn. Kì í ṣàṣe pé Olisa kú. Olisa sì wà ń bẹ̀ náà. But while Awujale Ana was still alive, òun àti Olisa. So gbogbo ìgbà tí bàbá Balógun Kúkù dẹ̀ ti ń délé, ó ti ṣe díẹ̀. Sọ̀rọ̀ mi yẹn sìn. So immediately tí bàbá náà dẹ̀ papòdà, of course ẹni tó ti ń délé náà láti lẹ̀. If you now say, okay, continue to be the head of the interregnum, I don't think anything is bad in that. Interregnum yẹn ló ṣe wá correct gbogbo àwọn ẹ̀rọ Olisa ǹsìn yẹn ló ṣe gba Olisa láyè tó fi ń swear in Àpèbí, Jàgìrìn, gbogbo àwọn notable oyè tó gbọ́dọ̀ jẹ. Ẹ̀rí pé Olisa ti padà sí ní ṣe iṣẹ́ yẹn ń sìn simply because àwọn interregnum tó wà ń bẹ̀ wọ́n ṣàtúnṣe nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. That's good. And a very cordial relationship dẹ̀ ti wà láàrin wọn tó ti jọ ń ṣe ètò àfọ̀bàjẹ́ yìí lọ. Nígbà tá bèrè pé kílé tán kó wọn lọ hòtẹ́ẹ̀lì, ṣe bọ́ kó àwọn fòṣègbùrà náà lọ sí Abẹ́òkúta kan wá ṣèpàdé. Ibikíbi ni gómìnà ti lè lọ ṣèpàdé. 001 ni. Ibikíbi ló lè ti lọ ṣèpàdé. Ṣùgbọ́n nǹkan tó jẹ wá lógún ni pé kí àwọn interregnum wa kan ṣe bó ṣe yẹ kán rí, kan ṣe bó ṣe yẹ kán ṣe kó lè bàa rí bó ṣe yẹ kó rí. Tèmi nìyẹn. Aṣíwájú, mo dúró bá. Èmi ò rí reason tí Dàpọ̀ máa ṣe sọ pé òun kó wọn lọ sí hòtẹ́ẹ̀lì because transparency la fẹ́. Transparency ni gbogbo wa sọ pé a fẹ́. So anything tó bá fẹ́ ṣe kò ń ṣe pé kó gbé wọn lọ sí hòtẹ́ẹ̀lì kí everybody máa mọ̀ kó lọ́ọ̀jì wọn sí hòtẹ́ẹ̀lì. Ó gbé wọn sí hòtẹ́ẹ̀lì tó wà complicated. Kí ló lọ́ọ̀jì wọn sí hòtẹ́ẹ̀lì fún? Ẹ mọ̀ ọ̀rọ̀ Nàìjíríà náà. Ó ní nǹkan tá a gbọ́ náà ló ṣe ń jẹ́ ká máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà. Ẹ mọ̀ bó ṣe ń lọ ìfúgbọ́n nígbà ní ayé Abacha kó tó di pé Àwùjalẹ̀ ńgbà tí wọ́n ní wọ́n mú díyà nígbà yẹn lọ́hùn tó sọ pé wọ́n ní wọ́n gbowó sí gbogbo kìíní. So kí ni reason tó ṣe ìṣẹ̀mọ̀ tó ṣe ní kán lọ sóòtẹ́ẹ̀lì? Why? Tí kò ṣe lè ṣe gbogbo nǹkan ẹ̀ ní kíkó lójúmọmọ ní kíkẹ́ èèyàn rí. Ṣé báwọn afọbajẹ ni ó lè lọ bá wọn palace náà? Kí ló dé tó ti palace tí ó ṣe lè lọ bá wọn ní palace? Èmi ò sí wọ́n ní wọ́n pé o. Ní tó bá jẹ́ òótọ́ lèmi máa dúró lé lórí ẹ máa fi Alex sí gbogbo nǹkan tẹ́ bá ń sọ ẹjọ́. Alex náà ni gbogbo nǹkan tá à ń sọ Alex ni. Irọ́ Alex kan ní gbogbo ìmí ìwà tó jẹ́ pé òótọ́ tẹ́ máa dúró lé lórí tí pé mo mọ̀ pé bó ṣe jẹ́ gangan lẹ̀ bẹ́ẹ̀ tí bá gbọ́ mo gbọ́ pé ni ẹ máa fi sí torí ọjọ́ iwájú kí ni wọ́n ń rìkọ́ọ̀dì mi ń sọ àti mọ̀ wọ́n ń rìkọ́ọ̀dì wọ́n ń gbé kí ni gan. Alex ni gbogbo nǹkan tá a gbọ́ ni. Èmi máa ń sọ pé eléyìí bá mọ̀ pé mi ò lè máa sọ tó bá ń pẹ́ lóòótọ́ ni kí ni reason tí kò ṣe wà transparency kí ni reason. Ṣé mo pa àwọn abọ́. Ẹ mọ̀ pé àwa ò kì í ṣe gómìnà o. I am very sorry to say this but any meeting with the gómìnà ló máa lè dá yín lóhùn. Okay, any meeting, I am very sorry to say this, any meeting with their afọbajẹ, even tó bá jẹ́ ẹni tó ṣe pé kò sí bó ṣe lè jẹ́ governor tó, give them their respect and go to palace ló yẹ kó ti lọ hold meeting yẹn Dàpọ̀.
why tó ṣe gbé wọn kúrò ní palace. ẹ má sọ bẹ́ẹ̀ is the governor governor office supersede gbogbo even local government chairman ó lágbára ju gbogbo wọn lọ. Dre ọmọ ẹni tó pè ní Dre pẹ̀lú Nàìjíríà táwọn ṣẹlẹ̀ tó pè ní Dre ṣé mo lè sọ̀rọ̀ ká tó kí ọ̀rọ̀ yẹn tó Dre lásán tó bá pe àwọn fàbàjẹ́ pé ẹ máa bọ̀ lọ́fíìsì mi wọ́n bí yàwó wọ́n á jà lóhùn kọmíṣánná gan-an láti pàtó kó bẹ́ẹ̀ ṣe mítìmí kan wá. Aṣíwájú ó yẹ sọ̀rọ̀ tí ẹ ti àwa ti sọ títí wa ẹ̀yìn mọ ìtọ́jú wa lọ sọ ẹ crown gbogbo ẹ ṣeun gan ni. Mr. Emeritus ẹ má bínú sá ìbéèrè tí mo kọ́kọ́ fẹ́ béèrè ni pé ó tó bí ọdún mélòó tẹ̀rù bóyá Olisa fi lọ sí Palace Àwùjalẹ̀. Hello, okay. If I'm not mistaken, should be close to a minimum of around 10 years now. Jésù. All right. Ẹ ṣé. Tí ẹ bá mọ̀ gbà tọ́rọ̀ yẹn ti wà ńlẹ̀, ọ̀rọ̀ 1983 tó jẹ jáde tán pátápátá ní 1984. Ọ̀rọ̀ 1984 òun ló yìn dàjẹ́ burú lọ di wákàtí ni ò jẹ́ kó Olisa délé Àwùjalẹ̀. Kódà kì í ṣe Olisa tó wà ní orí ìjókòó yìí, Olisa àná ni. Kódà kí Olisa míì náà ká ní wípé kọ́lọ́hún fi ọ̀run kẹ́ Àwùjalẹ̀. Olisa tó wà láyé kọ́ má sì kú ọmọ kẹ́ni wọ́n gùn kó má gùn òyà débi tí wọ́n máa sáwọ́ sí tàbí aṣọ. Ká ní pé Olisa ló bá kọ́kọ́ lọ náà táwùjalẹ̀ wà láyé tólísà mi bá emerge bó tún ṣe máa bẹ́ẹ̀ yìí ń lọ náà níbi máa lọ nìyẹn kó máa lọ bí. Something náà ni ẹ mọ ọba Odò Agamegi the same suspension dè ní ilé ni. ẹni sùúrù sá so kó máa lo bí ìlú máa jẹ ṣe wá ń get me. And now kó ẹ sọ̀rọ̀ kan nípa ijó ojúde ọba ẹni ní ojúde ọba ọdún tó kọjá ẹni Ọ̀gbẹ́ni Ọjà ló di ilé mú. Kódà kó jẹ́ pé jẹ́ ojúde ọba kọ́gbẹ́ni Ọjà má di ilé mú kí wọ́n sọ pé Àwùjalẹ̀ wọ́n sáré rọ̀ṣẹ̀ lọ sí emergency o wọn ò lè torí ẹ̀ tí ojúde ọba. Olisa ò ní kúrò nílé ẹ̀ ní pálàsì ẹ̀ torí gbogbo àwọn ẹlẹ́ṣin pátápátá ilé Olisa ló gbúdọ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ṣé ẹ mọ̀ nǹkan tó fà á táwọn ẹlẹ́ṣin míì tí wọ́n ṣe dẹni tí ò délé Olisa kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ mọ́ ilé Olisa náà ti máa bẹ̀rẹ̀ náà máa ti kọ́kọ́ forí balẹ̀ kó tó lọ parí sọ́dọ̀ Àwùjalẹ̀. Kí ló táwọn ẹlẹ́ṣin ẹ má bínú sà kí ló táwọn ẹlẹ́ṣin míì tó fẹ́ fi jẹ́ wípé wọn ò kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Olisa mọ́ wọ́n á yí lọ wá dọ́dọ̀ Àwùjalẹ̀ tó bá kù wọ́n á ṣe wá padà sílé Olisa ṣe pé nǹkan ti yí padà ọ̀rọ̀ gbà yẹn náà yìí ni o bọ́ gbogbo ọ̀rọ̀ yẹn ń tò láwọn àárín kan nígbà tó tún yá náà á tún máa dàrú bẹ́ẹ̀ni. kẹ́ǹgẹ́tì mi tó bá jẹ́ wípé kí wọ́n wà tó bó ṣe yẹ kó ṣe rí ṣe máa gbọ́ mi sà mi ò sọ nílùú mi o torí nílùú àwọn ìlú kan wà eégún ló ń gbowó òde o láwọn ìlú mi èèyàn ló ń gbà o níjẹ̀bú lèmi sọ níjẹ̀bú òde mi sọ ti Rẹ́mọ mi sọ ti Ọ̀gbẹ̀rẹ̀ mi ìdẹ sọ ti Àgọ́ o níjẹ̀bú òde ṣé ẹ̀ ń gbọ́ mi sà káwọn èèyàn náà dẹ̀ máa gbọ́ mi níjẹ̀bú òde tí Àwùjalẹ̀ bá ti gbéṣẹ̀ láti gbà wáṣẹ̀ táwùjalẹ̀ bá ṣe ń gbéṣẹ̀ báyìí Olisa ló máa pàṣẹ láti pálàsì ọ̀dọ̀ ẹ̀ wípé kí wọ́n ti gbẹ́dẹ́ ti pálàsì yẹn pa kó kọ́kọ́rọ́ wá fún mi. Gbogbo àwọn olóyè tí ìbáwọn kò wà ní pálàsì Àwùjalẹ̀ pátá pálàsì Olisa náà máa rè zoom sí fún odidi oṣù 6 Olisa ló máa ṣèlú. Lẹ́yìn ìgbà yẹn sà ẹ tún tọ̀ sí ibì kan náà tí wọ́n bá ní pé wọ́n ń ṣe ètò ọba àbí wọ́n ń ṣe any paperwork ọ̀dọ̀ Olisa lẹ ti máa ń ṣe pálàsì Àwùjalẹ̀ is just an event center. Jọgọ center ni Jọgọ Ìbàdàn
genesis lórí ní police post nìbàdàn ẹja tún dárúkọ àwọn òòlù míì ibi tí palace Àwùjá bí palace Àwùjá lè ṣe rí nìyẹn. eléyìí tó wà ní lẹ́kì yẹn funfun tó wà ní lẹ́kì ńkọ́ kí lórúkọ ẹ̀ náà. yes so ẹ ti understand if ẹ bẹ̀rẹ̀ pé kí ni ló fi jẹ́ event center torí nígbà ìwáṣẹ̀ tí wọ́n bá sọ wípé wọ́n ta ọjà tán lókè ajé wọn ò ta tán wọ́n ta ọjà tán níta alẹ́ wọn ò ta tán palace Àwùjalẹ̀ náà máa kó lọ ibẹ̀ ni. ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.